ẹ̀yin lólùfẹ́ mi mo tún ti dé o mo tún ti dé o mo tún ti dé ọ̀rọ̀ lórí justice for Mohbad information kan ni mo gbọ́ tí mo ní kí n sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi hey ta ló sọ pé a ò ní rí justice fún Mohbad ẹ dá mi lóhùn ta ló sọ pé a ò ní rí justice fún Mohbad mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé ẹlẹ́dàá Mohbad ò sùn ni o mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé àkàndá ọmọ òun ni ọmọ Mohbad yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá gbà completely pé ìránṣẹ́ Ọlọ́run gidi òun ni ọmọ Mohbad yẹn ẹ̀yin olólùfẹ́ mi mi ò mọ̀ bóyá ẹ ti máa gbọ́ o mi ò mọ̀ bóyá ẹ ti máa gbọ́ but information yẹn ṣẹ̀ṣẹ̀ jáde ni ó ṣẹ̀ṣẹ̀ jáde ni mi ò pẹ́ tí máa gbọ́ tẹ́ ẹ bá dẹ̀ ti gbọ́ bóyá fíìmù yín òun ló máa gbọ́ but fún àǹfààní ẹ̀yin tí ẹ ti gbọ́ mo ní kí n sáré wá fún yín ni o mo ní kí n sáré wá fún yín ni o ta ló sọ pé àní rí justice for Mohbad ẹ wá wo bí Ìyábọ̀ Òjó ṣe ń kà bòròbòrò bó ṣe ń confess bó ṣe ń jábọ́ bẹ́ẹ̀ ló ń rébọ́ bó ṣe ẹ lórí ìfẹ́ mi ò ní àǹfààní àti ṣe fídíò yẹn fún yín bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé èmi ò kí ń láì kí n máa ṣe fídíò but mo wish kó jẹ́ pé fídíò yẹn ni mo lè ṣó fún yín kẹ́rí bí Ìyábọ̀ Òjó bó ṣe ń ṣe bí báwo ni kí n ṣe pè bí ẹni tó ń nà lẹ́gbàá pé àní mo fẹ́ kó sọ̀rọ̀ àní mo fẹ́ kó sọ̀rọ̀ àní mo fẹ́ kó confess àní mo fẹ́ kó sọ̀pọ̀ tó wà nú ẹ̀ ló ṣe ń fẹjú ló ń ranjú bó ṣe ń lọ pọ̀ ló ń nà wọ́n but bí mo ṣe explain fún yìí tẹ́ ẹ bá ń gbọ́ voice yẹn tẹ́ ẹ bá ń gbọ́ voice yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi relate voice yẹn mọ́ action tí mò ń fi hàn yìí bó ṣe ń ranjú mọ́ kámẹ́rà bẹ́ẹ̀ ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń nà pọ̀ ló ń nà wọ́n ló ń ranjú in fact tẹ́ ẹ bá ti ń gbọ́ voice note yẹn ẹ máa relate voice note yẹn ẹ máa relate ẹ mọ́ action tí mo fi hàn yìí ẹ nílùfẹ́ mi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n play voice note ẹ fún yín kẹ́ ẹ fi tí ara yín gbọ́ ìyẹn pé ok ẹ jẹ́ kí n play ẹ fún yín kẹ́ ẹ kọ́kọ́ tẹ̀ fi tí ara yín gbọ́ náà. Yes. And nobody should come and tell me that wetin concern her. This matter, it concern me, concern my head, my leg, my shoulder, knees, and toes. Because my generation yet unborn. They must not miss this. They must make change. My generation yet unborn must not miss this. They must make change. And that change starts from you and I. It starts from me and you. We're all sinners. We are all sinners. Fúnkẹ́ Akíndélé mo ní díẹ̀. Ó léèyàn. Good. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? It's a question. Ṣẹ́gbọ́n mo tó sọ, ó ní èmi náà lẹ́ṣẹ̀ but kò ṣe bí ká pa ọmọ ọlọ́mọ. Olúgbọ́n. Tó bá dé lọ́la, ó lè lọ ṣe sọ́dọ̀ tiwa náà. Of course. Ibo la máa fojú sí. This boy's spirit is not resting anytime soon. He wants justice. He has been tormenting my soul to speak out, and I am not just going to speak out. I am going to take actions
answers, we go again, we go again, we go again, we go again. ẹ lólùfẹ́ mi ṣé ẹ ti gbọ́ bí Ìyábọ̀ Òjó ṣe ń ka bòròbòrò ń bẹ̀ yẹn ó ní ibo ni ká fi ojú sí tó bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ wa ó ní àwọn ọmọ wo ló fẹ́ tún Nàìjíríà ṣe lọ́la ìyẹn wípé Ìyábọ̀ Òjó lè take irú action báyìí ìyẹn pé Ìyábọ̀ Òjó lè sọ̀rọ̀ báyìí tó ń pariwo Naira Marley ńgbà yẹn tó bá jẹ́ pé irú action báyìí ni Ìyábọ̀ Òjó take ńgbà yẹn ọ̀rọ̀ yẹn sì gun o voice note yẹn sì gun o mo máa play fún yín dáadáa ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ṣe rí program Ìyábọ̀ Òjó ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi share ẹ̀ ọ̀rọ̀ tó make sense ó wà gbẹ̀gùn ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jẹ́ káwọn èèyàn kọ́ ẹ̀kọ́ kọ́gbọ́n kọ́ jàǹfààní program yẹn jọ̀ọ́ ẹ bá mi subscribe kẹ́ ẹ dẹ̀ bá mi share fídíò yìí ṣé ẹ gbọ́ nǹkan tí Ìyábọ̀ Òjó tó ń sọ ń bẹ̀ yẹn ó ní àwọn ọmọ tó máa tún Nàìjíríà ṣe lọ́la wọ́n dẹ̀ ń pa wọ́n lójú wa a dẹ̀ ń wò pé ó dé bólúgbọ́n lẹ́ni nìyẹn o tálámọ̀ tó máa kàn lọ́la ìyẹn pé ọ̀rọ̀ báyìí lè máa jáde lẹ́nu Ìyábọ̀ Òjó ó tún dárúkọ pé Fúnkẹ́ Akíndélé òun need attention yín ó dárúkọ àwọn òṣèré tó pọ̀ gan ó dárúkọ àwọn musician tó pọ̀ ẹ sì máa gbọ́ débẹ̀ kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣé Ìyábọ̀ Òjó ó lè máa sọ nǹkan báyìí lẹ́nu tí kò bá ṣe wípé spirit Mohbad ó lọ ń tọ̀mẹ́ǹtì ẹ̀ ó confess ó ní spirit Mohbad pé ó ń tọ̀mẹ́ǹtì òun kò jẹ́ kóun sùn ó ní kóun take action ó lóun dẹ̀ máa take action yẹn débi wípé gbogbo offices tó bá yẹ kóun lọ làwọn máa lọ àwọn dẹ̀ máa continue láti máa lọ láti máa lọ láti máa lọ láti máa lọ ọ̀ǹtì tó bá dá àwọn lóhùn pé tí Mohbad ò bá gba justice àwọn ò ní rest ẹ jọ̀ọ́ ẹ lólùfẹ́ mi tó bá jẹ́ pé irú action báyìí ni Ìyábọ̀ Òjó ti take tipẹ́tipẹ́ gbogbo ẹnu àtẹ́ tà ń bùlù gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lù gbogbo ọ̀rọ̀ tí ò dá tí à ń sọ fún àní máa sọ fún but ṣé ó ṣe wá dìgbà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ sí wa ká tó ṣe máa take action ṣe bí jẹ̀tì gbogbo wa ń jà náà ni wípé a ò fẹ́ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní society wa mọ́ torí pé kí ni tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ dídákẹ́ tá à ń dákẹ́ láti yí ọdún ìwà òun ló sún wa débi tá a dé yìí òun gan ló bá Nàìjíríà débi tí Nàìjíríà dé yìí a fẹ́ sọ̀rọ̀ a fẹ́ jà wọ́n máa pa wá wọ́n máa gbẹ̀mí wa wọ́n máa ṣe wọ́n dẹ̀ ní o lè wá kú kò lè joyè ilé bàbá ẹ̀ ẹ jẹ́ ká force out ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ àwọn amúnisìn bí ẹrú yìí ẹ jẹ́ ká gbára wa lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n kàn gọ́fànà wa anyhow ẹ ò bí Ìyábọ̀ Òjó ṣiṣẹ́ wa ń sọ̀rọ̀ sí níbo ló forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ Làǹbùrùkì ó sọ̀rọ̀ gan o ẹ tún gbọ́ sí ìsíwájú. Celebrity ọkọ̀ọ̀kan ló lè ṣe tó gbogbo ayé ló ń celebrity. Good. Bàbá kí ló ń borúkọ ọmọ náà bàbá ìmọ́lẹ̀ the way you bury that boy when the police are done with doing their autopsy àbí kí ló ń pè when they are done we will now bury him properly we will bury him so that when his son grows up his son will be able to go to where his dad was buried. Do you understand? So we need to. So we need the family to come on board on this. We need you, the father, to agree on this. Ọmọ yìí ni bọ̀tọ̀ ọmọ gbogbo wa ni. Àjọyẹ̀ ilé àjọ ní ni àjọ fi ní báyìí. Ibi kan di àmọ̀ bá di báyìí. Àjọ fi ilé ìbáyìí. Ọmọ wa ló kù. Okay now. When they are done with the autopsy or whatever it is, we both get him a proper burial ground. We both get it. Davido, Whiskey, Burna Boy, Money of Lagos, Don Jazzy, Tiwa, all of you. I need you on board. That one must be buried well. We must give respect to that industry. That industry that has put you people on the world map. That industry that has put you people where you are today. That industry that has paid way for you people. You I will not allow it. I will not keep quiet you about the jacket. The jacket buffing a year, man. That boy must be buried well. We need his family on board. I need his mother's contact. I need his father's contact. Whoever has that contact should please send a message. It's everybody.
ṣé ń gbọ́. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó tí n bá sọ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ gbà bẹ́ẹ̀ ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe ń kà bòlòbòlò ẹ wo bó ṣe tó bá yẹ pé mo play fídíò ẹ̀ fún yín ni ẹ máa rí bí ó ṣe ń rọjú wọn tó ń tarapọ̀ tó ń gapá tó ń nọ̀sẹ̀ tó ń ṣe bí ìgalà tó ń ṣe bí àgbọ̀nrín tí pápẹ́ mú nínú oko tó ń jábọ́ tó ń rébọ́ tó ń jábọ́ tó ń rébọ́ ó confess ó ní spirit Mohbad ó ń tọ̀mẹ́ǹtì òun ẹ gbọ́ bó ṣe ń dárúkọ wọn òun ní ìdí Burna Boy òun ní ìdí Davido òun ní ìdí Wizkid òun ní ìdí Tiwa Savage ó sàn ka gbogbo wọn bó ṣe ka wọn olórin náà ló ka wọn òṣèré orí ìtàgé o bó ṣe ka wọn olórin ló ka wọn òṣèré orí ìtàgé ó ní ibi tọ́rọ̀ ìgbédè iṣẹ́ àwọn ò ní relent ẹ̀yin lólùfẹ́ mi ta ló wá sọ pé Mohbad ò ní rí justice ta ló sọ wípé justice for Mohbad wọ́n ti swipe sí under the carpet ìgbésẹ̀ tí Yomi Fabiyi gan ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbésẹ̀ tó nípọn ní another press conference míì ó tún ń bọ̀ ní on the 29 ní Èkó hotel ní Ìkẹjà wọ́n ní yẹn tún máa lékún wọ́n ní gbogbo àwọn tó ń involve nínú ọ̀rọ̀ yẹn gbogbo wọn ni wọ́n ti fìwé pè wọ́n dẹ̀ gbọ́dọ̀ present síbẹ̀ ẹ máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó máa tún tú bóyá ilé ìdè wa ni Ìyábọ̀ Òjó rí tó wò pé má jẹ́ kí n gbẹ̀yìn nínú nǹkan yìí mo ti hùwà bàjẹ́ sẹ́yìn tó sọ ó ní òun náà mọ̀ pé òun lẹ́ṣẹ̀ tòun òun náà mọ̀ pé òun ti ṣe nǹkan tí kò dáa ó ní but nevertheless òun ò wá ní lajú sílẹ̀ kí wọ́n dẹ̀ máa pa àwọn ọmọ àwọn ó ló dé bólúbọ́n lẹ́nì ó ní talamọ̀ tó máa dé bálọ́la which is true torí ẹ̀ la ṣe ń jà wípé kíwẹ̀ má ṣẹlẹ̀ mọ́ talamọ̀ tó máa kàn lọ́la ọmọ talamọ̀ kíwẹ̀ tó máa fọ́ sí lọ́la wọ́n ti wá sọ ìlú Nàìjíríà di ìlú tó yẹ pé wọ́n kàn lè gbẹ̀mí èèyàn anyhow tí ò dẹ̀ ní sí nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn tó fi ń ṣògùn owó àwọn tó tọkàn fi ń ṣe fáàrí tọkàn fi ń ṣo agbára yà ẹ̀jẹ̀ ń pè bẹ́ẹ̀ àwọn tó tọkàn fi ṣe pé alágbára ni wá tá a bá ṣe kò sẹ́ni tó fẹ́ mú wa wọ́n kàn ṣe oríṣiríṣi nǹkan tó ń wà ẹ̀mí èèyàn ò jọ wọn lójú nígbà wọn la fẹ́ ṣe gbogbo ẹgbà gbogbo àwọn ìlú tí àwọn bọ́dà wa ń sá lọ gbogbo àwọn ìlú tí àwọn àǹtí wa ń sá lọ ẹ má gbàgbé pé àwọn ìlú yẹn náà jagun fúnra wọn ni o tí wọn ò bá jagun kó ń gbara wọn lọ́wọ́ wọn jọba wọn ìlú yẹn ò ní tòrò débi pé àwọn kan máa sá lọ síbẹ̀ ẹ jẹ́ káwa náà jagun fún ìlú tiwa káwọn èèyàn náà tiẹ̀ máa wá láti ìlú bòmíì kó máa wá ṣọlùdé ńbẹ̀ kó máa wá dálé iṣẹ́ lẹ̀ ńbẹ̀ ẹ̀rù tó ń bà wọ́n kò jẹ́ kán lè wá dálé iṣẹ́ lẹ̀ àwọn tó wà lẹ́yìn odi gan wọn ò lè wá sílé ẹ̀rù ń bà wọ́n can you imagine ǹjẹ́ o la fẹ́ ṣe gbogbo ẹgbà ẹni tó lùfẹ́ mi mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ yìí Ọlọ́run nínú ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ yìí ọ̀rọ̀ wà nínú ẹ̀ ẹjọ́ ẹ tún gbọ́ síwájú sí ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹjọ́ ẹ subscribe káàdì tó máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ tún gbọ́ síwájú sí. nọ́mbà ló ń pè yẹn o pé ẹni tó bá mọ nọ́mbà bàbá Mohbad àti ìyá Mohbad. ẹ jẹ́ àṣẹ yìí díẹ̀ sí. This is how we know people who love Nigeria. This is how we know how it's not during election time for anybody. Listen, Abraham, God bless you. Ikechi blessing, God bless you. I need you guys on board. Any other come here, we need you on board. I need everybody that can surround us together. Let's do this. It's not my fight. It's everybody's fight. It is not my war. It's everybody's fight. As many petitions that can be written from different, as many letters that can be written from different foundations is acceptable. As many lawyers that we can put on board. In fact, if it's 200 lawyers we need, first the bad guy, you're a lawyer.
ó ti We dojú must ẹ̀ get báyìí. trials the bad guy. We must get justice for Mohbad. You know, so we can have a picture of Mohbad, no. Reality must happen, and there must be a war. We must do a war so that next time this will be an example to order. It should be an example to order. Order promoters that the when you get people on board, when you don't like those boys or those boys say they don't want to do again, you leave them. Give them what is, give them their royalty, give them their music, give them everything, and leave them alone. Don't tell them, don't come and play, don't sabotage them. That's the English book on that arrow. Now, you sabotage that boy. You frustrated him. You dealt with him spiritually, mentally, physically. Come on, let's do that. I said it and let's go to court. Do you understand? And you asked the question. I have asked you a question. You called him your brother. Come out and say, how is your brother? That one, we'll go back to that one. So, guys. ẹ ló lè fẹ́ mi ṣe ti gbọ́ ẹ gbọ́ bó ṣe ń jábọ́ ẹ gbọ́ bó ṣe ń rébọ́ now ó tún wá go back to Naira Marley ó ní Naira Marley you bully the guy you frustrate the guy you do wàrà for the guy tí àsìkò bá tó Mohbad fún ara ẹ̀ gan ti sọ pé ẹ ti ń ṣe ti pẹ́ eléyìí lẹ máa fi ṣàṣemọ tí àsìkò bá tó whoever tó wà nídìí ẹ̀ anybody tó lọ́wọ́ nínú ẹ̀ gbogbo wọn ní lọ score free ẹ lọ́nà ìfẹ́ mi ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ òun lẹ gbọ́ yẹn o ẹ gbọ́ bó ṣe ń pe gbogbo àwọn actress yẹn tó ń pe gbogbo àwọn òṣèré pé kò ń ṣe ìjà tòun nìkan ìjà gbogbo wa ni a gbọ́dọ̀ jà ká sọ́dọ̀gún káwọn bẹ̀rẹ̀ sí ní competition platform by platform pé ńgbà tí petition bá máa kún orí tébù wọn tó bá máa ṣe wọ́n léṣe wọ́n máa dá wa lóhùn wọ́n máa fi ojú àṣebí hàn síta tó bá yẹ pé bí Ìyábọ̀ Òjó ṣe ń ṣe lélẹ́yìí ní á ti bẹ̀rẹ̀ ó ṣeé ṣe ká ti rí justice ó ṣeé ṣe káṣírí àwọn ẹni ìtìtú ẹ ló lè fẹ́ mi ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó òun lẹ ti gbọ́ yẹn ìgbésẹ̀ tó lóun fẹ́ gbé òun lẹ ti gbọ́ yẹn èmi mọ̀ pé justice for Mohbad is around the corner I said it and I know that kò ní pẹ́ kò ní jìnnà mọ́ ojú àṣebí máa hàn ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká dìde ká fight fún right wa kọ́kàn yé pa wá bọ́ bí ẹran kọ́kàn yé fi wá ṣètùtù mọ́ bí ohun ètùtù ẹ jẹ́ ká jà fún right wa ẹ ló lè fẹ́ mi a ò ní rí jù báyìí lọ ẹ bá mi share fídíò yìí gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share it is a important video tó yẹ kí gbogbo wa jà àǹfààní ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tán wọ yín àbùdíntólókun àbùdíntọ́lọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò lágbára Èdùmàrè ó yá ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe tí n bá tó rí any information ẹ trust mi mo sọ fún yín any information tí n bá ti rí tí mo mọ̀ kó máa wúlò fún yín lólùfẹ́ mi ò ní hesitate láti mú wá fún yín tí n bá tó rí mi mo tún padà bọ̀ ire o God bless you.